gbọ́ àlàyé o lórí bí NDLEA ti ṣe dáná sun oògùn olóró tí iye rẹ̀ tó 301 billion naira nílùú Èkó. Àwọn èèyàn tó ti inú gbígbé oògùn olóró àti títà rẹ̀ di ọlọ́rọ̀ nílùú Èkó ti pàdánù òbítíbitì kokéènì, heroin àtàwọn míì sọ́wọ́ àjọ NDLEA tó ń gbógun ti oògùn olóró. Níṣẹ́ ni NDLEA dáná sun àwọn nǹkan mímu náà tí owó rẹ̀ tó 301 billion naira. Ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2026 yìí ni wọ́n dáná sun àwọn nǹkan náà nílùú Èkó. Gẹ́gẹ́ bí NDLEA ṣe sọ, bí wọ́n ṣe pé òǹkà àwọn oògùn olóró tí wọ́n dáná sun náà lójú òpó X wọ́n ní ó ju ìwọ̀n 329,865 lọ. Owó rẹ̀ sì tó bílíọ̀nù 1.3 náírà, 301 billion naira. Ìta gbangba ni wọ́n ti dáná sun àwọn oògùn olóró náà tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tẹ́lẹ̀. Navy Town lágbègbè Ọ̀jọ́ nípínlẹ̀ Èkó ni wọ́n ti sọná sí i. NDLEA ṣàlàyé pé ilé ẹjọ́ ló pàṣẹ pé káwọn yanjú àwọn nǹkan tó ń ṣe ara ní ìjàmbá táwọn ti gbà lọ́wọ́ àwọn tó hùwà ọ̀daràn náà. Lára àwọn oògùn olóró tí wọ́n dáná sun ni ọ̀kan tí wọ́n fi oríṣi nǹkan 6 pò pọ̀. Àwọn yòókù ni cocaine, heroin, methamphetamine, ephedrine, ewé cat, tramadol àti codeine tó wà fún ìtọ́jú ara ríro ńlá. Àmọ́ táwọn èèyàn ti sọ di oògùn olóró nípa àmújú rẹ̀ báyìí. Bákan náà ni àwọn oríṣi igbó mímu ọlọ́kan ọ̀jọ̀kan wà níbẹ̀, àwọn bí èyí tí wọ́n ń pè ní láùdù àti skunk o. NDLEA ṣàlàyé pé láàrin oṣù kẹrin ọdún 2025 sí oṣù karùn-ún ọdún 2026 làwọn gbẹ́sẹ̀ lé àwọn nǹkan wọ̀nyí nílùú Èkó. Àjọ náà sọ pé ó tó ìwọ̀n 246,864,535 nǹkan olóró tí òun dáná sun. Wọ́n fi kún un pé àfikún oògùn olóró tí ìwọ̀n rẹ̀ tó 83,001,005 náà wà lára èyí táwọn ẹ̀ka pàtàkì kan lẹ́kọ̀ọ́ gbà, títí kan àwọn èyí tí wọ́n gbà ní pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport àti Tinkan. Alága àjọ NDLEA tó tún jẹ́ ọ̀gá àgbà àjọ náà, ajagun fẹ̀yìntì ọ̀gágun Mohammed Buba Marwa ṣàpèjúwe àwọn oògùn olóró rẹpẹtẹ tí wọ́n dáná sun yìí bí ọ̀nà kan láti dáàbò bo àwọn ọmọ Nàìjíríà àti ìgbógun ti ìmukúmu táwọn kan fi ń ṣe okòwò. Ibi yòówù kí ọ sá sí, ẹni yòówù kọ́mọ̀ sí onígbòwọ́ fún ọ, bó sì lè wù kí ọmọ ìmọ̀ ìgbàlódé tó, ọwọ́ òfin yóò tẹ̀ ọ́. Ọ̀gágun Marwa ló sọ bẹ́ẹ̀. Bákan náà ni ọ̀gá àgbà àjọ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà Bashir Adéwálé Adéníyì nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ NDLEA yìí, ó sọ pé àwọn báńdíìtì, ajínigbé, adigunjalè, agbésùmàmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń lo àwọn nǹkan wọ̀nyí bíi èémí tí wọ́n mí sínú. Bá a ṣe dáná sun wọ́n yìí, ó ń tọ́ka sí pé àwọn tó ń ṣòwò oògùn olóró ti jẹ gbèsè owó tó tó bílíọ̀nù náírà, a sì tún dènà ìwà ọ̀daràn. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú àti akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkó abilékọ Bímbọ́lá Sọ́líù Oyèdèyìn sọ pé ìrántí ni èyí jẹ́ pé ewu gidi ló ń bẹ nínú oògùn olóró lílò. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.